Ẹ̀yin èèyàn ilé ìwò lẹ ṣe káàbọ̀ sí Mashola Gist TV. Gist tèmi bí a ṣe gbọ́ ò. Wọ́n ní kábíyèsí, wọ́n ní wọ́n bá àǹtí wa wí o lórí gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń sọ wípé kábíyèsí wọ́n ń betray wọn. Wọ́n ní wọ́n bá àǹtí wa wí wípé báwo ni àǹtí wa a ṣe sọ wípé àwọn betray wọn fún kíni nítorí kíni. Wípé kò sí nǹkan kan tó jọmọ́ bẹ́ẹ̀ o. Wípé kò sí nǹkan kan tó jọmọ́ bẹ́ẹ̀ nítorí wípé kò sí èèyàn kankan tó betray àǹtí wa Wọ́n nígbà tí àwọn àti Queen Naomi lọ sí Dubai, ó ní ìyàwó àwọn Queen Naomi tó ń sọ fún àwọn nígbà tí àwọn wọ perfume store wípé àwọn fẹ́ ní irú business báyìí tó jẹ́ pé àwọn máa ta perfume. Wọ́n ní ìgbà yẹn ni àwọn ti gbé ìgbésẹ̀ láti ṣí perfume store fún Queen Naomi. Wọ́n ní so níbo wá ni àǹtí wa ti wá rí pé èèyàn kan betray wọn. Wọ́n ní láti bẹ̀rẹ̀, wọ́n ní àǹtí wa wọ́n ní wọn ò sí ní plan láti ṣí perfume store yìí. Wọn ò sí ní plan láti ṣí perfume store yìí fún rárá àbí store. Wọ́n ní ìgbà tí àwọn dé láti Dubai ni àwọn bẹ̀rẹ̀ sí kọ́ store yẹn, ni àwọn dẹ̀ ń gbé ìgbésẹ̀ láti ṣe nǹkan tó jẹ́ pé ó máa mú inú Queen Naomi dùn. Wípé àǹtí wo ò sí nínú plan yìí rárá láti ìbẹ̀rẹ̀. Wípé bí àǹtí wa ṣe wá ń sọ pé àwọn betray àwọn tó ń sọ story tí ò ń ṣàrẹ̀ tó ń sọ kiri, ó ní òye àwọn. Bàbá wo Erin ńlá, nǹkan tí bàbá wo Erin ńlá sọ nìyẹn, ẹ̀yin èèyàn lè. Wọ́n ní wọ́n ní kò sí nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀. Wípé àǹtí wa wọ́n sí nínú plan yìí rárá láti rí i pé àwọn betray wọn àbí àwọn ò betray wọn. Wọ́n ní gbogbo nǹkan tó ń sọ wọ́n kàn ń sọ lásán ni, ẹ̀yin èèyàn lè. Nǹkan tí a gbọ́ nìyẹn. Ṣé kábíyèsí sọ nípa ọ̀rọ̀ perfume store àbí kò ń ṣe perfume store? Wọ́n ní kí àǹtí wa kó máa sọ pé èèyàn kan betray òun. Wípé àwọn ò fẹ́ gbọ́ irú ọ̀rọ̀ báyẹn rárá. Wípé kò sí ẹni tó betray anybody. Nǹkan tá a gbọ́ nìyẹn tí kábíyèsí sọ. Jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti ní ẹ̀yin òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Àtúndé bí a ṣe ń dé, a kí ọmọdé, a kí àgbà, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola dé o, àtúndé, àgbétútù dé, àmú gist alálùbáríkà wá fún yín lórí public gist, lórí royal gist, lórí celebrate gist. Mashola àtúndé o, àtúndé, Mashola Gist TV, àtúndé. Ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Orúkọ mi ni Mashola. Yorùbá ni mo máa ń sọ lórí channel mi. Sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Yín èèyàn lé. À ń sọ Yorùbá nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa, àti fún àwọn tí wọ́n ní àǹfààní àti sọ Gẹ̀ẹ́sì. Ẹ kàn sí wa ní Mashola Gist TV @gmail.com. Tẹ́ bá ní ìpolówó ọjà òkè ni ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn tí bàbá wa Erin ńlá tán ní pé Queen Naomi àti àwọn làwọn jọ dá àbá láti kọ Ojaja mọ̀, wípé àwọn ò tiẹ̀ tí ì fẹ́ àǹtí wa nígbà tí àwọn kọ́ Ojaja mọ̀ yìí. Wípé ó yà wá àwọn lẹ́nu nígbà tí wọ́n tó ń sọ wípé òun àti àwọn betray àwọn dá àwọn. Wọ́n ní kò sí nǹkan kan tó jọ bẹ́ẹ̀. Wọ́n nítorí pé Queen Naomi láti ìbẹ̀rẹ̀ ni wọ́n ti desire láti ní perfume store. Wọ́n ní gbogbo nǹkan tó bá wu
Queen Naomi ló máa ń wo àwọn olórí yìí. Wọ́n ní kò yé àwọn rárá. Wọ́n ní kí wọ́n fi Queen Naomi sílẹ̀ kán dẹ̀ stop gbogbo ìsọkúsọ tí wọ́n ń sọ. Ipe kan stop gbogbo ìsọkúsọ tí wọ́n ń sọ. Ipe kan fi Queen Naomi sílẹ̀. Ipe nítorí pé ọ̀rọ̀ yìí kò bá ojú mu rárá. Ipe báwo ni wọ́n ṣe sẹ́ pé òun àti òun, wọ́n ní kò sí nǹkan kan tó jọ bẹ́ẹ̀. Àwọn ò tiẹ̀ tí fẹ́ àǹtí wa nígbà tí àwọn ti ń kọ́ Ojaja mọ̀. Wọ́n ní ìgbà tí àwọn fẹ́, wọ́n ní after 6 months làwọn launch Ojaja mọ̀. Wọ́n ní kò ní picture of bí Ojaja mọ̀ ṣe máa rí àti nǹkan tí àwọn pinnu láti ṣe sínú ẹ̀. Wọ́n ní gbogbo ìsọkúsọ, gbogbo àwọn ọ̀rọ̀ tó ń sọ, wọ́n ní kò bójú mu rárá. Ẹ̀yin èèyàn lé nǹkan tí a gbọ́ nìyẹn o. Tí wọ́n ní bàbá wa Erin là ń sọ allegedly. Tó bá jẹ́ pé gist yìí ò tọ́ ni, a ní ká mú wá ká wá torchlight ẹ̀ fún yín. Ẹ̀yin èèyàn lé kí nǹkan tí ò yé mi lọ́rọ̀ àǹtí wa àti àwọn olórí tó kù except Dr. Elizabeth ó ní pé kí ló dé tó jẹ́ pé ẹ fẹ́ máa fi Queen Naomi wé ara yín. Nǹkan tí ò yé mi nìyẹn. Kí ni ìdí tẹ́ fi fẹ́ máa fi Queen Naomi wé ara yín? Ọ̀rọ̀ ìwà yín kò bára mu. Ọ̀rọ̀ yín kò bára mu. Gbogbo nǹkan yín kò bára mu. Ẹ yàtọ̀ ní gbogbo ọ̀nà. Yàtọ̀ sí yẹn, òun ni ìyálé yín, òun ni kábíyèsí kọ́kọ́ fẹ́. Ìgbà tí kábíyèsí fẹ́ Queen Naomi ẹ̀ sí nínú ayé kábíyèsí. Nǹkan tí mo fi ní ẹ̀ sí nínú ayé kábíyèsí, wọ́n lè máa fẹ́ yín níta ṣùgbọ́n ẹ̀ ń ṣe ìyàwó kábíyèsí. Ẹ ranjú láti wá fẹ́ kábíyèsí ni. Nǹkan tẹ́ dẹ̀ ranjú mọ́, òun ni title àti owó. Nǹkan tẹ́ ranjú mọ́ nìyẹn. Láti ìgbà tẹ́ ti dé palace, ẹ jọ ń torí Ọlọ́run kí ni kókó? Kò sí kókó nǹkan kan ju pé kẹ́ máa ranjú mọ́ property kábíyèsí, property lẹ́wà after. Nǹkan tẹ́ wà after nìyẹn, investment lẹ́wà after. Nǹkan tó yẹ kó jẹ yín lógún kò jẹ yín lógún. Ẹ jọ ń torí Ọlọ́run ẹ fi Queen Naomi sílẹ̀. Nǹkan tẹ́ bá wá sí palace ní kẹ́ kọjú mọ́. Ẹ fi Queen Naomi sílẹ̀ because enough is enough. Kábíyèsí ní àwọn ò tí ì fẹ́ yín táwọn ti lọ gbé ìgbésẹ̀ táwọn gbé. Àwọn ò tí ì fẹ́ yín táwọn ti gbé ìgbésẹ̀ táwọn gbé láti kọ́ Ojaja mọ̀. Queen Naomi dẹ̀ ló ní gbogbo nǹkan táwọn ní. Ẹ fi wọ́n sílẹ̀ jẹ́ kó enjoy ọkọ wọn náà. Kí ni wàhálà gan-an? Ẹ̀yin èèyàn legist tá gbọ́ nìyẹn ta ní ká mú wá fún yín. Títẹ́ fi ń gbọ́ mi ò ní di. Ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe kò ní kan ìsàlẹ̀ àpò ẹjọ́. Mo lè má máa mú gist wá fún yín púpọ̀ nítorí pé mo busy gan ní ẹnu ọjọ́ mẹ́ta yìí, ṣùgbọ́n anyone tí má ti mú wá, ẹ bá mi fi ìfẹ́, ẹ bá mi fi gbà bẹ́ẹ̀. And ẹni tó comment tó ní pé Queen Naomi ò padà wá sínú palace látijọ́ yìí, ṣé Queen Naomi jẹ́ bí ọmọdé ni àbí ẹ gbọ́ nǹkan tá à ń sọ fún yín pé kò sí safety? Ṣé ẹ fẹ́ kí Queen Naomi wọnú palace kí nǹkan kan lọ ṣe wọ́n ni? Báwo ni àwọn èèyàn ṣe máa ń tẹ̀kọ̀rọ̀ báyìí? Queen Naomi ìgbà tó bá wù wọ́n náà wọnú palace ní ìsílé ọkọ wọn ni. Wọ́n láwọn divorce kábíyèsí náà. Ẹ jẹ́ ká máa ní sùúrù fúnra wa náà. Wọ́n divorce kábíyèsí, wọ́n ń wánú palace. Recently náà ni mo ṣe gist pé wọ́n wánú palace, wọ́n wá spend the time pẹ̀lú kábíyèsí. Kí wá ló dé tí ẹ máa ní kí làwọn èèyàn wọnú palace látijọ́ yìí, kí ló dé? Kíní kan ẹ jẹ́ torí Ọlọ́run, ẹ jẹ́ ká ní sùúrù fúnra wa. Ìgbà tó bá wù Queen Naomi ni Queen Naomi lè wọnú palace, wọ́n ti sọ fún yín. Restriction wà fáwọn olórí wọn sínú palace wọn. Gbà tí kábíyèsí bá nídìí wọn kàn lè wá sínú palace at any time. Àfi tí kábíyèsí bá fẹ́ kàn wá. So bó ṣe rí nìyẹn o, ẹ̀yin èèyàn lé laníká torchlight gist yìí. Ọlọ́run Elédùmarè á nífẹ̀ẹ́ yín. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè, ẹni tọrọ jẹ ẹni tọrọ mu o. Ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe o. Ní agbára Ọlọ́run òkè òkè ní ọlá yín á máa lọ. Please share this video, like and subscribe. God bless you all.